Icpc ó tú El-Rufai sílẹ̀ lẹ́yìn tó pàdánù ìyá rẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àtàwọn ìwà ọ̀daràn míì tó farapẹ́ ìyẹn Icpc ó ti fi gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ti Kaduna Malam Nasiru El-Rufai sílẹ̀ láti máa lọ sílé rẹ̀ fún ìgbà kan náà. Icpc ní àwọn ń fi El-Rufai sílẹ̀ fún ìgbà díẹ̀ náà. Èyí ló máa ń wáyé o lẹ́yìn tí ìròyìn má gbòde pé El-Rufai ó pàdánù ìyá rẹ̀ Ajiya Umar El-Rufai ní ọjọ́ Ẹtì Friday ní ìlú Cairo ní orílẹ̀-èdè Egypt. Olùrànlọ́wọ́ El-Rufai ó mà sọ fún àwọn akọ̀ròyìn pé Icpc buwọ́lu títú El-Rufai sílẹ̀ nítorí pé ó pàdánù ìyá rẹ̀. Bákan náà ìní ọmọ El-Rufai Bashiru El-Rufai ó mà kọ sí ojú òpó X rẹ̀ pé àjọ Icpc ó ti tú bàbá òun sílẹ̀ tó sì ń kí àwọn ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn wọn látìgbà tí wọ́n ti ń kojú àwọn ìṣòro tí wọ́n ń là kọjá. Àmọ́ pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lórí ayélujára, Icpc kò tí ì sọ ohunkóhun lórí ìròyìn tó gba orí ayélujára náà. Láti ọjọ́ 18 oṣù kejì ọdún 2026 òní Nasiru El-Rufai ló ti wà ní àhámọ́ Icpc lórí àwọn ẹ̀sùn ìwà àjẹbánu tí wọ́n sì tún ti fi ojú rẹ̀ báyìí tí wọ́n ti fi balẹ̀ ẹjọ́. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wétò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run bá rèé kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wálé o. Àmín.